Àdùnní yíjú sáyé. Mo máa jẹun ni. Oúnjẹ yìí máa ń fòyìnbó. Báwo ló ti sọ? Ó ní come and chop me. Bọ́bọ̀ yìí ṣe dùn ni wọ́n náà máa dùn. Ó ń kulẹ̀ jẹ sí wa. Relate. Mo fẹ́ jẹ́ ẹnìkejì ẹ. Ṣé Ọláwálé ọmọ mi sì yóò wá dolóbì ìbejì? Akanke Saudi olóúnjẹ yìí kọ̀ lẹ́yìn all the time. Kò ń ṣe important kọ́. Akanke. Yes, sir. Pregnancy test lélẹ́yìí. Yes. Ta ló fún ẹ lóyún? Wàhálà ti wá dé báyìí o. Amúgbètúgbètú ò ní fún èèyàn ní ohun tí mo sọ yìí kó má gbẹ̀jẹ̀ lọ́wọ́ èèyàn. Sáré tètè kó wá mẹ́jẹ̀ rẹ o. Kí ni mò ń wò yìí? Ẹjẹ́ tèmi nìyẹn. Èmi ò lè filẹ̀ o. Ṣé o ti dá wọn lóhùn? Mo ṣe máa dá wọn lóhùn. Ọláwálé. Kò dẹ̀ ní gbé wúdé. Yóò ṣe abẹ́wúdé. Oh, they hold that fún kankan náà. No! Sọ fún mi pé kì í ṣọmọ Àkànkẹ́ olóúnjẹ yẹn nìyẹn. Kí ló dé? Èmi Saudi olóúnjẹ mọ́jẹ́ tí ó lè dé ṣọ́ọ̀bù mọ́. Wọ́n ní àwọn ọmọ tó ń kú yẹn pípẹ́ máa ń lò wọ́n fi ṣètùtù ajé ni. Ẹja ni àbákàn. Ẹja ni o màmá. Ó sì sú ọ̀pọ̀ lówó gidi lọ́wọ́. Ó ní bàbá owó ni. Bí Àmàlà ṣe wá di oyún nínú ọmọ tèmi kò yé mi. Àkànkẹ́ ń sàásì wa ni o.